lẹ́nìkan tó fortunate ìwé kọ́ ló gbé ẹ débẹ̀ opportunist ni ẹ ìwé kọ́ ló kà débẹ̀ ẹbí ẹ kọ́ ló lówó lọ́rẹ́ lọ sí school ló fi jẹ́yàn ó wá dépò kan wá ń ráwọn èèyàn bí ẹni tí ò jẹ́ kankan wá wọ ìdá bí ẹni tọ́lọ́hun ò ṣẹ̀dá opportunist ni ẹ you are just an opportunist ó wá ń wọ àwọn èèyàn bí ẹni tọ́lọ́hun ò ṣẹ̀dá ó fortunate ni náà ìwọ ló jẹ́ kó rẹ́ra ẹ nílẹ̀ kó má ní ìgbéraga nǹkan tẹ́mi yìí fi tẹ̀lé ẹni mi mọ̀ kó ń pretend ni mo rí ẹbẹ́ ni tó níwà tó ní respect aṣẹ́rọ́ ni ìgbà tí mo bẹ̀rẹ̀ sí wá sí Nàìjíríà ni mo bẹ̀rẹ̀ sí rí pé àṣẹ nìyí parọ́ ni ọ̀rọ̀ ni ọ̀tọ̀ ni èkó akéte hatred kunu máa di wọn jealousy o máa lówó ju yàn lọ lágbára ju yàn lọ wà tún máa rí tiẹ̀ rò wà máa jealous ẹni yẹn ṣó jẹ́ kó máa rí tẹ̀yàn rò tí n bá ṣe nǹkan fẹ́ anybody ẹ̀gbọ́n Musiliu náà ń pè mí bọ́ mo dúpẹ́ fọlọ́wọ́n bá o ẹ mọ nǹkan tí mo fi dúpẹ́ fọlọ́wọ́n bá pé torí tèmi àti ẹ̀ ò bá jà mo máa ń tẹnu mọ́ because I appreciate my family wàláìtàláì torí tèmi àti ẹ̀ ò bá jà báwo lèmi àtàwọn ẹbí mi ṣe fẹ́ settle àwọn èèyàn ń pè mí láti má folúkù láti everywhere bàbá mọ̀ pé irú èèyàn báyìí ni o à ń bínú sí yín gan tẹ́lẹ̀ o à ń bínú sí yín o a ṣẹ̀yọnú sí yín sí yín ni o pé a rò pé a believe pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lóṣù nínú mi mọ̀ nǹkan kan ìgbà tí mo bẹ̀rẹ̀ sí wálé lèmi náà ṣẹ̀ rẹ̀ nìyí mo ṣe rí ní gbogbo ẹni tí ń bá ṣẹ̀ lórí ẹ̀ mo ṣe ń tọrọ dáríjì mi ìgbà míì èèyàn máa ń rìn inú òkùnkùn kò ní mọ̀ pé inú òkùnkùn lòun ti ń rìn inú òkùnkùn ni mo ti ń rìn mí mọ̀ Ọlọ́run ṣẹ̀ ṣe mi lójú ni mo fi ń sọ jáde pé mi ò lè ẹ́bà bẹ́ni èyí ṣe mọ́ gbogbo ẹni tẹ́ bá ṣe ń believe tẹ́ ń tanra yín kémi jáde kí n bẹ ẹni yẹn gọ̀ ni ìgbà tẹ́ni jẹ́ lágbára gan mo bàjà ó lágbára ó gbégbó nǹkan dání mo bàjà ó ti wá ṣubú tán ni màá bá ṣẹ́tù tẹ́ bá ṣe ń rò pa máa ṣẹ́tù ẹgọ̀ ni ẹ̀ nílàkàyè ni èmi ò ní ẹṣẹ́ ní tó gọ̀ ó gbé agbára dání ó gbégbó nǹkan dání ó gbówó dání ó mọ ìyàn ní gbogbo ẹ̀ mo bàjà ìgbà tó ti wá ṣubú tí mo dẹ̀ mọ̀ ṣubú ni màá fẹ́ bá ṣẹ́tù a lè ṣẹ́tù èmi tí wọ́n ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá pé mi àtàwọn ẹbí mi parí ìjà ṣé ti bá parí ìjà sí ṣé àwọn ẹbí mi ò ní ìdíṣẹ́ omi second time kò lè ṣẹlẹ̀ mi ń ṣẹni tó gọ̀ gbangba ni mo ti wá ń sọ wọn bá làkàyè tọ́lọ́run fún mi mo dúpẹ́ fọ́lọ́run ọba kò easy ẹ̀bùn ni èmi náà dẹ̀ wà nú àwọn tọ́lọ́run ṣà ẹ̀ṣà Ọlọ́run ni mí pẹ́ni tó máa ní làkàyè tí mo dúpẹ́ fọ́lọ́run ọba àwọn èèyàn kú gan ebi pa àwọn èèyàn kú gan àwọn tó jẹ poison òṣèkà Ọlọ́run ọba wá gbé ṣẹ̀dẹ̀ wá sọ pé ó fi àjà wọn àyànfẹ́ òun ó lágbára èmi mo fẹ́ síbẹ̀ kó lọ tọ́jú wọn ó wá ríra ẹ̀ máa wá jẹ́ kó mọ̀ pé ò jẹ́ nǹkankan ẹ̀dá kan wá lóun fẹ́ dífẹ́ndì ẹni yẹn. Up National Progress union ti padà wàláìtàláì àwọn tó ń ṣàdúrà kì í náà padà wọ́n pọ̀ gan báwo ni ò ṣe ní padà Ọlọ́run ló ń gbẹnu mi sọ̀rọ̀ èmi kọ́ mo ní mi ìjẹ́ kankan wájú Ọlọ́run ọba lẹ́gbẹ̀ẹ́ Gòláyátì kan who am I lẹ́gbẹ̀ẹ́ Musiliu ṣàgbára ni mo ní tó ṣéyàn ni mo mọ̀ tó ṣówó ni mo ní tó bọ́ Ọlọ́run gbẹnu mi sọ̀rọ̀ torí pé tí n bá wà pẹ̀lú èèyàn máa lonú kan pẹ̀lú ẹ máa dúró tán pẹ̀lú ẹ bọ́dé bá kọjú sí ẹ Ọlọ́run kọjú sí ẹ ní o ó bínú sí ẹ ní o torí mi ìnú lónú méjì pẹ̀lú ẹ. wọ́n ti àti fún mi lóye lẹ́sọ̀dì wọ́n ti fún mi ní Lagos State àtẹ̀wò wọ́n sọ mi lákìrógun ọ̀bọ̀ṣọ̀dì gbogbo Lagos ṣáà fún mi ní Ajagungbadé mi wà ní dúpẹ́ fọlọ́run ọba mi ìjẹ́ kankan wájú Ọlọ́run ọba pọ̀ jù níwájú Musiliu mi ò tó bẹ́ẹ̀ mi ò lówó tó mi ò lágbára tó mi ò mọ̀yàn tó mo dẹ̀ jagun mo dẹ̀ mú kí ló wá dé tí mi wà ní celebrate mi dúpẹ́ fọlọ́run ọba mi ò tó bá dá Ọlọ́run ọba ni Ọlọ́run ọba kàn gbẹnu mi sọ̀rọ̀ ni ó fẹ́ fi kọ́ àwọn èèyàn lọ́gbọ́n pé gbogbo èèyàn alágbára ayé ẹṣọ́ agbára lò ẹ má lè gba agbára lè dá kankan lórí Ọlọ́run ọba ló ń bá Gòláyátì jà ló ń bá Musiliu jà ọmọ Akínsànyà Ọlọ́run ọba ni Ọlọ́run ọba ò fẹ́ competition you can't compete with God kò fórogún ó ṣe máa ríra ibi rivals Ọlọ́run ọba ó fẹ́ kó pàṣẹ kó rí bẹ́ẹ̀ ni yóò fẹ́ kó jẹ́yàn mọ́ ó fẹ́ kẹ́ni nǹkan ó fẹ́ kán gbóhùn ẹ̀ mọ́ who are you ṣọmọ president Nigeria ni ó kì í ṣọmọ local government lásán local government ṣàmà ò kì í ṣe ó fortunate you are just an opportunist ó wá ń bínú òun bọ́lọ́run bá ṣe competition who are you àwọn ṣèyí Tinubu gan olóró agbáyẹn sáré Tinubu wọn lò ìwọ ló wá ń ṣe competition pẹ̀lú ọwọ́n ọba ìwọ tó fortunate Ọlọ́run bá lágbára gan o ẹ̀dá kan tó bá lọ́wọ́n ọba ò sí ẹni yẹn ti para ẹ̀dánù o ẹ jẹ́ ká gbà fọlọ́wọ́n ọba kò sí nǹkan tó jọ lọ́wọ́n. òun ni nǹkan tó ṣẹlẹ̀ yìí ẹ jẹ́ kí lè kọ́ gbẹ̀yìn tẹ́ tún bọ̀ ní orí pósì yẹn náà lọ́gbọ́n o tẹ́ bá tún débẹ̀ tẹ́ bá ṣe the same thing á tún jáde fún yín o má jáde fún yín o ẹni tó bá débẹ̀ tó bá ṣe dáadáa èmi máa jáde máa praise ẹ má ṣe other side o ẹ má fi àjà wọn èèyàn wọ́n fi yín lead wọn ni wọn ní kẹsàn wọn dolórí burúkú kẹsàn wọn dẹrú bí union ṣe fẹ́ padà yìí látọrí parking attendant ẹ jẹ́ kó padà sí bó ṣe wà tẹ́lẹ̀ parking attendant ṣe dáadáa wọ́n ń kọ́lé wọ́n ń lo mọ́tò àwọn ìyàwó wọn ń ṣe dáadáa báwa ṣe fẹ́ kó rí nìyẹn ẹ gbọ́dọ̀ dá síṣẹ́ yìí padà sí bó ṣe wà kí Musiliu tó débẹ̀ káwọn èèyàn máa jẹun kó máa ṣe dáadáa tí union máa dádúgbò kan máa mọ̀ pé èèyàn dé president Bawuruwa bàbá mi Ọlọ́run á fún yín lẹ́mìí gan àtàlàfíà o
ẹni kú fọ́tayọ̀ ọpọlọ àti làákàyè tẹ́ máa fi tukọ̀ union ọlọ́run á fún yín ẹni ṣubú dànù dàgbà ẹ̀ dògbò èyí tẹ́ di ṣe tẹ́lẹ̀ náà kò ní bàjẹ́ àlékún ọlọ́run á bá mi ṣe fún yín bàbá mi ẹ ti débẹ̀ ọlọ́run ó ti gbé yín délẹ̀ lérí ẹ wá bá a tún union ṣe ẹ mọṣẹ́ yìí dáadáa ẹ jẹ́ kí everybody lọ jẹun ládùúgbò ẹ̀ kán lè ṣe dáadáa sádùúgbò wọn bàbá mi lóyè àtòdì kọ́ ọ that's why I'm supporting you mo dẹ̀ mọ̀ wípé ìjà tẹ́ ń jà nìyẹn tẹ́ fi dọ̀tá Musiliu torí I was there that day when you had a meeting with him ẹ ń sọ pé unit number ti ń pa 100,000 kan máa pín ó ṣojú mi wọn sọ fún mi náà mo wà ń bẹ̀ wọn sọ fún mi ibẹ̀ ni mo ti rí pé ẹ fẹ́ kí union bàjẹ́ kò dẹ̀ ní bàjẹ́ kò ní bàjẹ́ lórí yín o gbogbo làákàyà àtọpọlọ ẹ máa fi tukọ̀ union ọlọ́wọ́ fẹ́ ta tẹ̀lé nìyẹn torí tó bá jẹ́ pé àwọn náà wà ń bẹ̀ láti jọ́ yìí wọ́n wà ń bẹ̀ tí gòlà láti kúrò ní under union kò lè ráyè fi àjà wọn èèyàn torí pé kúrò lọ́ndà wọn torí wọ́n nífẹ̀ẹ́ masses ló fi kúrò lọ́ndà wọn tó bá wà pẹ̀lú wọn kò lè ráyè ṣe Musiliu Akínsọ́yà tó jẹ́ park and go chairman kò lè ráyè ṣe ẹ máa wo bí tẹ́ni tó jọra ẹ̀ lójú dé tó ríra ẹ̀ dé kó di president ẹ̀ tó jọ gẹ̀rẹ́ máa pàgbé ẹ̀ kó má gbé ìjọra ẹni lójú president Baruwa ẹ máa gòkè ní lójú àwọn ọ̀tá yín ẹ máa gòkè ẹ máa dàgbà sí ni ẹ dògbò ẹ dàgbà ẹ wo Kapo ọmọ ẹkùn gbogbo àwọn tí Musiliu fún níṣẹ́ tó wà lọ́dọ̀ Kapo ló sanwó inauguration wọn náà good leader òun ló sanwó Musiliu gbowó lọ́wọ́ ẹ̀ náà ṣéyẹn wà ń ṣe good leader irú àwọn leader ta ní ìlà àwùjọ wa nìyẹn eléyìí òun sọ̀rọ̀ ẹ̀bú fàtì là ń sọ níbi ilé ní ìsìn torí celebration time láwà yìí because ọlọ́run ọba ṣe dáadáa fún mi wàláìtàláì ó ṣe dáadáa fún mi mo jáde mo bá láyàn ọjà èmi nìkan just me alone mo dẹ̀ win battle yẹn ṣọ́lọ́run wà nífẹ̀ẹ́ mi ni ọlọ́run nífẹ̀ẹ́ mi kí ló wá dé tí mi ní celebrate ẹ̀ gbogbo èkó àṣewò kò sẹ́ni tó lè wojú Musiliu o ìyá alájà ló máa kó wíìsì legacy ikú máa pàyà alájà ẹ̀ ni kò ní dá fún wa àti legacy tẹ́mi ò bá fẹ́ kú ẹbí ẹ̀ ò ní ṣoríire ó má múnú bí mi ikú á pàyà alájà ìta ní legacy wíìsì legacy tá lóhun tó wọ́n sọ pé mi kémi kúrò lórí ọ̀rọ̀ bọ́gọ́lọ́ legacy aṣẹ́rì ìfásà ìdí ikú máa pàyà alájà ẹ̀ hàn ní rí ẹ mọ́ bó ṣe jáṣẹ́rì yẹn náà hàn ní rí ẹbí ẹ̀ hàn ní rí wọ àtàwọn ẹbí ẹ mọ́ wọ́n sì ń wá bí o ṣe ń sọ̀rọ̀ legacy wíìsì legacy olórí burúkú ojú ò tiẹ̀ tiẹ̀ wọ́n lè máa jáde sí kó máa sọ̀rọ̀ legacy tó ń jáde tó ń sọ̀rọ̀ against mi lémi then defend the masses tí mi fẹ́ kí yàjà wọ̀nyí olórí burúkú tó bá ń ṣe pélé yìí gọ̀ irú àṣírí tó pẹ̀lẹ̀ ní àṣírí yìí kó máa jáde kó sì máa wá sọ̀rọ̀ legacy bíi kó máa sọ̀rọ̀ kú lórí social media tó bá kí n ṣe pé Nàìjíríà ti bàjẹ́ kéèyàn wá sórí social media kó máa ní broadcast kúrò lórí ọ̀rọ̀ legacy tí ò bá fẹ́ kú kọjọ́ ẹ tó pẹ́ ẹ bá mú orúkọ ẹni yìí lẹ̀ o ẹnìyàn gbọ́dọ̀ wá kàn ẹ bá mú picture everything ẹni mo tẹ̀ sí screenshot ẹ ìyálàyà ò lè escape ẹ kí ni mo ń sọ́nsìn tó fi di pé kó máa send message kó máa dá kéèyàn máa gọ̀ ọ̀rọ̀ wo ni mo sọ́nsìn tó fi parí ọ̀rọ̀ yìí tó bá kí n ṣe pẹ́ ní yìí gọ̀ tó bá rán ọmọ níṣẹ́ ẹrú máa fi tọmọ jẹ ni ó gọgán ní o aṣèrè àbí kí ló ń pè yìí ìyá aláyẹ ẹ máa ṣorí burúkú ni kò ní dá fún ẹ mo ń bá gòlà láti jà mo ń bá Musiliu jà wá ń sọ̀rọ̀ legacy tani legacy ẹ níjọ ṣorí rẹ papọ̀ ayé ẹ máa bàjẹ́ ni ìwọ lórí burúkú yìí tó lọ́pọlọ yìí níbi tí mo ti ọ̀rọ̀ tí mò ń sọ ìsìn kí ló fọ̀rọ̀ legacy ṣàdúrà pa à ń dúpẹ́ à ń celebrate victory pé union padà ó wá ń sọ̀rọ̀ legacy bí ó ní ṣorí ọ̀hún ní pẹ́yẹ kan wọ́n máa gbé ẹsẹ̀ láìpẹ́ ọjọ́ ni ọlá wípé gbogbo orí tí mò ń jà fún ó ní jẹ́yàn mọ́lẹ́ ayé ọ máa ṣorí burúkú ni ẹni máa gọ̀gàn kẹ́ kí ni mo sọ́nsìn tó gbọ́nrọ̀ legacy wa ṣé mo ti dákọ̀ legacy bí ó wá wọn bí wa ní bọ́kàs kúrò lórí ọ̀rọ̀ legacy àrùn ìjọba lẹ́ni yìí ó gọ̀gàn ní o tóyàn bá bímọ kó máa fọmọ owó kọ́ máa wá gọ̀ lẹ́ni o elórí burúkú máa lè kẹ́ àwọn tó bí ẹ̀hàn màlọ́pọ̀lọ́ lórí dé gbogbo ìwọ̀gán fẹ́ ni ṣọ́rọ̀ legacy jẹ́ kó jáde nínú nǹkan tí wọ́n sọ yìí tó bá ṣe fọ́n ṣépè fún ẹ ó yọ lórí burúkú ni ó dẹ̀ máa ṣorí burúkú máa ṣọ́kù ni àti legacy tó dárúkọ yìí legacy ò ní jẹ́yàn mọ́ wọ́n náà ní jẹ́yàn mọ́ ọlọ́run á wọlá pé àwọn masses mò ń jà fún ó ní jẹ́yàn mọ́ ò ní gbúrò ẹ̀ mọ́ ò ní gbúrò legacy mọ́ ṣó jẹ́ kí wọ́n yìí máa jáde kó máa sọ̀rọ̀ legacy tó bá lójú torí ẹ bá pé kí ni mo sọ́nsìn tó ti fọ̀rọ̀ legacy mo sọ fáwọn èèyàn kó máa dúpẹ́ kó máa celebrate ọlọ́run ti ṣe anu union ti padà olórí burúkú eléyìí aláìlọ́pọlọ òmu gọ̀ ó wá ń jáde ń sọ̀rọ̀ legacy ẹ̀ níjọ ṣoríire papọ̀ legacy ò ní wá ìkó mọ́ kọ́dé tè ní ilẹ̀ ìwọ gan máa wá ya ẹ̀kàn wo lórí burúkú yìí tó ẹni tí legacy ń support tó ṣe dáadáa ni legacy tó bí ṣe àwọn èèyàn tó lọ tẹ̀lé Goliath wọ́n wá ń dáde oṣù ń dìfẹ́ ní legacy ó ní ṣoríire àtàwọn ọmọ tó bí àtìyàwó ẹ̀ máa ṣọ́kù ni olórí burúkú ẹ̀yin tèmi ẹ má bínú jàre ẹni ló mínú bí mi ẹ ṣe dáadáa fara lẹ́yìn ẹ̀dẹ̀ má lágbára lára lẹ́yìn lórí o ẹ má lágbára lára lẹ́yìn lórí o ẹ má lágbára lára yín lórí ẹ má ríra yín bí ọlọ́run ò fẹ́ competition o ẹ má compete pẹ̀lú ọlọ́run ọba kò fẹ́ yorùbá ní dára ẹ nílẹ̀ ẹ̀kọ́ ọlọ́run ọba lè gbé ga
rẹ́ra ẹni lẹ̀ má máa deceive àwọn èèyàn, má deceive Ọlọ́run ọba. Tó bá lóun deceive Ọlọ́run ọba, òun deceive ara ẹni, nǹkan tó wọ òdi Ọlọ́run ọba ti rí. Ọlọ́run ọba tó fi ẹ́ síbẹ̀, ó mọ̀ọ́mọ̀ fi ẹ́ síbẹ̀ nítorí nǹkan kan ni. Bóyá kó tún ní àṣírí ẹni, bóyá kó lè tọ́jú àwọn èèyàn ni. Ẹlòmíì Ọlọ́run gbé débẹ̀ pé ẹ̀yin tẹ̀tẹ̀ ń kú fẹ́ nìyí. Ṣé ọ̀nì dísàbù ẹni tó ń kú fún? Ṣó wọ́ọ̀tẹ̀ ẹni tó ń kú fún? Tó jẹ́ kán kú fún? Ọlọ́run bá fi ṣe nǹkan tó ṣe. Tí Musiliu Akínsànyà ọba tí ìdèbí tó dé, àṣírí ẹ̀ ò lè tí tu ọmọ Ṣòdì á sì máa ṣerú lọ ni o. Ọlọ́run bá fẹ́ yọ Lagos State àti Ṣòdì kúrò ní oko ẹrú ni. Ó fi gbé débẹ̀ ẹni tẹ̀tẹ̀ ń kú fún yìí kọ́ tẹ̀tẹ̀ kó dé gan ó ti wá débẹ̀. Kí ló wá ṣẹlẹ̀? Kí ló wá padà ṣẹlẹ̀? Òun ni ohun tó ṣẹlẹ̀. Ìgbà tí èèyàn máa sọ fún odidi Sanwó-Olú, ó ṣe mítìn ó pa àwọn èèyàn jọ. Ó ní Sanwó-Olú, gọ́vnà Sanwó-Olú, ó fẹ́ ṣe nǹkan tẹ́nìkan ò ṣe rí. Ojú ẹ̀ gbọ́dọ̀ rí nǹkan tẹ́nìkan ò ṣe rí. Gọ́vnà Sanwó-Olú fẹ́ dá Lagos State padà. Ó fẹ́ dá union padà sí Lagos State. Ibi táwọn èèyàn méjì bá ti ń jà kán lọ pa àwọn èèyàn síbẹ̀. Ta ni ìwọ náà níwájú ìjọba? Ẹ̀rí pẹ́ ni ìṣàgbára lò. Wọ́n tó wáyé ìbá ìjẹ́ kó wá ṣọ́ndà tẹ́kì pé wàhálà gbọ́dọ̀ ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́. Àwọn èèyàn pè mí lénìyàn ní bó ṣe fẹ́ ṣokú ya ìlú Ṣòdì. Wọ́n ti pláàni pé wàhálà máa ṣẹlẹ̀, mo ní ẹ lọ fọkàn yín balẹ̀, wàhálà àkọ́kọ́ ò lè ṣẹlẹ̀ o. Ẹni tí ṣọ́ndà tẹ́kì kẹ́kẹ́ ò gbọ́dọ̀ gbin. Ó ti ṣọ́ndà tẹ́kì ẹ fọkàn yín balẹ̀, àwọn kan láwọn ò ní lọ, wọ́n fẹ́ fi fa wàhálà ni mo ní ẹ lọ, kẹ́kẹ́ ò ní gbin, ẹ lọ. Ó ti ṣọ́ndà tẹ́kì. Èmi ò ń jáde kí wọ́n mú àràbúlẹ̀ o. Mi kì í sọ̀rọ̀ tí ò ní bá bẹ́ẹ̀ o. Ẹ máa bẹ́ abẹ́ ẹ̀. Ọ̀rọ̀ kàpò tí mo dẹ̀ sọ, àwọn èèyàn pè mí, wọ́n ṣáàtì mi bí sáwọn lọ kọ̀nfàmù ẹ̀, àwọn tó jẹ́ ti kàpò. Mo ní ẹ lọ kọ̀nfàmù ẹ̀, ẹ lọ bèrè lọ́wọ́ kàpò. Mi ìparọ́, Ọlọ́run fún kàpò ní làákàyè ni kò dẹ̀ fẹ́ kó àlà ló fi pamọ́. Kàpò sọ̀rọ̀ ìsìta fẹ́ da Ọlọ́run bọ̀ èmi gbọ́. Ibẹ̀ ló yẹ kí Musiliu ti bẹ̀rù Ọlọ́run ọba wípé àṣewò ló ń wà, ìwò ló wà. Àwọn èèyàn ń tàn ẹ́ ni wàláhì tàláhì ìsúnmọ́bí láì, wọ́n ń tàn ẹ́ ni. Mo fọ́ Ọlọ́run bá búra. Kàpò sọ̀rọ̀ ìfẹ́ da Ọlọ́run ọba, ó fi bò. Kàpò sọ jáde torí Kàpò fẹ́ wàhálà débi pé àbúrò ẹ̀ ọmọ ìyá ẹ̀ wá sí ọmọ ẹkùn ògbọ́. Kí ló fà? Kàpò fẹ́ wàhálà bọ́ èmi gbọ́. Ká ló wá sọ fún mi ṣe báwọn tọ́jọ wà náà ni. Musiliu wọn ń tàn ẹ́ ni. Ó ṣe jẹ́ gbogbo ẹni tó bá lóyè àti tó nífẹ̀ẹ́ àwọn náà máa ń padà dọ̀tá ẹ̀ torí pọ́n bẹ́ẹ̀ sọ tọ̀rọ̀. Kí ló tó fi rí bẹ́ẹ̀? Kí ló tó fi rí bẹ́ẹ̀? Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ padà dé lórí, ẹ jọ ẹ ṣe dáadáa o. Ẹ má jẹ́ tẹ́ bá tún padà tẹ́mi bá tún lórí nǹkan yìí máa jáde o. Wàláhì tàláhì ìsúnmọ́bí láì máa jáde fẹ́ nìyẹn o. Ẹnì kankan ò gbowó fún mi o, mi gbowó lẹ́nu anybody o. I'm just fighting for masses. Ẹnìkan ẹ̀dá lọ́run kan fún mi lówó lórí nǹkan tí mo ń ṣe yìí o. Mi bá president Buhari wá sọ̀rọ̀ rí mi gbowó lọ́wọ́ ẹnìkan o. Ìyà ń jà àwọn èèyàn ni o. Èmi náà mọ bùkátà díẹ̀ tí máa ń gbọ́ tí bá wà lẹ́kọ̀ọ́. Màá ráwọn míì tí mo jùlọ dànù wọ́n ti gbójú mi lọ. Kí ló fà? Ìyà. Ó jẹ́ kó circulate ní owó ìdálápò ẹnìkan. Ó jẹ́ kó carry. Báwo làwọn márùn kan ṣe máa control Ṣòdì, láwọn kan máa gbó lọ, àwọn kan ìyá máa jẹ wọ́n. Ṣó jẹ́ kó rí bẹ́ẹ̀? Ẹ jẹ́ ká ṣe dáadáa. Tó bá fẹ́ ní ìsinmi, tó bá fọwọ́ rọrí kó o sùn kọ́kàn ẹ balẹ̀. Tọ́jú àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́, má jẹ́ kébi pẹ́ nìkankan, má fi ìyà jẹ nìkankan. Báwo lè yẹ máa já àwọn kan náà máa náwó, àwọn kan máa tọrọ owó kiri. Lóúnjẹ tíjọba gbélẹ̀ pé kọ́mọ àdúgbò máa jẹun, kẹ́ fún ọ lóúnjẹ torí àmbiṣọ wọn, torí ibi tán fẹ́ dé, àwọn kan wá kó yẹn sápò, ìyá máa jà àwọn èèyàn. Agbára wo lẹ ní èèyàn mélòó lẹ lè ná? Agbára wo lẹ ní ìwé kọ́lẹ̀ kàdé bẹ́ẹ̀ náà? Tó bá déwẹ̀ lè kàdé bẹ́ẹ̀ another thing. A máa ná bí yín lè rí ẹ̀kàwé débẹ̀ ẹ̀ dìsáàbù ẹ̀. Ibi tẹ́ ẹ̀ dìsáàbù lẹ́wà, ẹ wá ń fi ìyà jà àwọn èèyàn, kò yẹ kó rí bẹ́ẹ̀ náà. Ẹ ní mú tó yẹ tó gbé yín débẹ̀ náà. Ọpẹ́lọpẹ́ ìjọba ni náà tó rán wípé àwọn nídìí yín lẹ́fi débẹ̀ ìsẹ́ ìkẹyìn náà wá wípé bí ìjọba ṣe nídìí yìí ẹ̀yin náà nídìí àwọn kan tó máa fóòtù tó bá dijọ́ election fáwọn ìjọba. Ẹ ṣe yẹn ìjọba fi yín síbẹ̀ kẹ́yìn náà lọ tọ́jú àwọn èèyàn ní kó lè easy fáwọn oníjọ́ election, but you guys didn't do that. Ẹ bìlí ìpàgbára yín ni ẹ máa fi fọ́ọ̀sì káwọn èèyàn jáde kí wọ́n dìbò fún yín láwọn tẹ́ ti fi àjẹ. Ẹ jẹ́ kó circulate, ẹ tọ́jú àwọn èèyàn, ẹ tọ́jú gbálé torí ọ̀la ni, ẹ tọ́jú àwọlé torí ọ̀la ni, ẹ máa nídìí wọn. Àwọn ní tíátà gbogbo àwọn celebrity tẹ́lọ náà fún wọn ṣọmọ àdúgbò yín jọ election àdúgbò wọn náà ti máa vote náà. Ẹni tó bá fẹ́ débẹ̀ ń ẹ ṣe dáadáa sádùúgbò yín o, ẹ tọ́jú inú ilé yín o, ẹ má gbóúnjẹ inú ilé yín lọ síta o torí ilé la ti ń kẹ̀ṣọ́ ròde. I'm here to advise you guys. Mi ìwà bí láti wá pẹ̀lẹ́ lọ́mọ legacy máa tó sọ̀rọ̀. Advice ni mo ń give náà, ṣé mo sọ̀rọ̀ bínú bí nìkan nìyẹn tó wá kó tó provoke mi? Ṣé nǹkan tá à ń sọ nìyẹn ó dá kéèyàn nílà káyì? À ń sọ nǹkan mi, wọ́n sọ̀rọ̀ orí burúkú, ń sọ̀rọ̀ legacy. Ta ni legacy? Onítẹ̀mí bá wá Nàìjíríà kí n máa sọ legacy mọ̀ tí n bá fẹ́ who is legacy? Kò ní ṣoríire wọ́n kò ní ṣoríire, ayé máa jọ bàjẹ́ papọ̀ ni. Ṣé legacy lágbára ní tó bá kí ń ṣèjọba? Tó bá ń ṣe kàpó gan, ṣé legacy lè padà síbi àdúgbò ẹni tí Buhari ọlọ́tọ̀ ti lé ni wọ́n kàn ṣe ń sọ̀rọ̀ legacy? Ó mọ àwọn tó ń dúró dé Nàìjíríà ni.
mi sọ̀rọ̀ legacy mi ìbú legacy mi sọ̀rọ̀ kan lórí burúkú dẹ̀ wá bí ó dẹ̀ ń provoke mi. Ẹ ṣe dáadáa sádùúgbò yín, ẹ tọ́jú ilé yín, eléyìí fẹ́ kọ́ yín lọ́gbọ́n ni, eléyìí fẹ́ kọ́ yín lọ́gbọ́n ni. Ẹ̀yin Lagos State, gbogbo Lagosian, the whole Lagos State, àtẹ̀yìn ọmọ Ṣòdì, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọba, ẹ jẹ́ ká fọpẹ́ fún Ọlọ́run Ọba, ó ṣoore fún wa o, ẹ lè máa jìyà sìn, ó máa já sọpẹ́ o, ẹ mọ̀ nǹkan tó fi ṣoore fún wa. Ọ̀rọ̀ yìí dàbí pé ó dàbí ìgbà tí wọ́n ṣe election presidency, ó ṣe rí gangan nìyẹn. Ẹ mọ̀ pé ìgbà tó ń ṣe presidency yẹn tó ń bá ṣe pẹ̀lú governorship, ṣe mọ̀ pé governor Sanwó-Olú máa lose, níbo lẹ fẹ́ fojú sí lẹ́kọ̀ọ́, Labour Party àwa gbọ́ ẹ̀kọ́ mọ́ wa lọ́wọ́. Òun náà ló dífá fún pé tó bá jẹ́ pé aṣíwájú ti president ní kí Gòláyátì Musiliu Akínsànyà tó di state chairman, níbo lẹ máa fojú sí, agbára ìyá máa ti pọ̀jù. Ọlọ́run wá mọ̀ọ́mọ̀ jẹ́ kó di state chairman káṣíwájú tó di president, ayọ̀pẹ́ ti yọ. Ẹ jẹ́ ká dúpẹ́, ẹ jẹ́ ká dúpẹ́ fọlọ́run, ẹ jẹ́ ká dúpẹ́ fún Ọlọ́run Ọba. Ẹ̀dá kan tó bá lóhùn fẹ́ máa sáré mi, tó ń bínú mi, ó pọ̀ táwọn tó ń ṣàdúrà fún mi. Minority lẹ́yìn tẹ́ ń bínú mi, tẹ́ ń sáré mi, majority làwọn tó ń gbàdúrà fún mi. Ẹ mọ̀ yà àdúrà tí wọ́n rí sí ìbẹ̀rẹ̀ ojúmọ́ ni. Ọlọ́mí máa lóhùn máa jí ní 1 òru tí ó dẹ̀ parọ́, á record ẹ̀, á ṣe fídíò, every 1 o'clock lòun ṣàdúrà fún mi. Torí ta ló fẹ́ sọ? Ọlọ́run wá gbé mi dèdè wọ́kàn wá lòun sáré mi, ó máa kú dànù ní. Ọ̀gá yín gan lówó lágbára, olówó lólógún, ó lógun ní gbogbo ẹ̀kọ́ rí mi bí ṣe nǹkan mò ń jí lójoojúmọ́, mò ń sọ̀rọ̀ lójoojúmọ́, Ọlọ́run ò gbóhùn ẹnu mi. Ẹ mọ̀ pé Ọlọ́run Ọba ló wà nú mi ni. Mi ò ṣe bá jà, Ọlọ́run tó bá fẹ́ bá mi jà fẹ́ bọ́ Ọlọ́run Ọba jà ni. Ebi kọ́ ni mò ń sọ̀rọ̀. Ọlọ́run Ọba ni mi ní nǹkan tí mo lè fi bá Musiliu jà. Mi ò mọ ọ̀rọ̀ pa, mi ò lówó tó, mi ò mọ̀yàn tó, mi ò lágbára tó. Kí ni mo fẹ́ fi bá jà tí ò bá kí n ṣe Ọlọ́run Ọba tó ń gbénú mi? Nǹkan fún ara ẹ̀ tí mo nú ẹ̀kọ́ Ọlọ́run Ọba ló ń gbénú mi. Ọlọ́run Ọba ní strength mi. Ọlọ́run Ọba ló ń gbénú mi, mi ò ṣe bá jà. Wàláhì tàláhì ìsúnmọ́ bí láì. Ẹni bá bínú mi á kú dànù ni. Mi ò náwó tó. Mi ní 1% nǹkan tó ní. Ìyẹn tó wá ń kọ́. 1% nǹkan tí Musiliu ní mi ní. Wàláhì tàláhì ìsúnmọ́ bí láì gbàgbà wálé àmọ́ tí sọ. Mi ní 1% nǹkan tó ní. Mi ní mọ́rọ́ pa. Mi ní 1%. Wọ́n ní mo pé mi ní 10% o. 1% mi ní. Mo dẹ̀ bẹ́ ni ẹja, ó dẹ̀ mọ̀ lára kó yàn bóun jà. Ṣé mi wá ní? Kò wá kí n ṣọlọ́. Ẹni tó bá gọ̀ ló máa lóun fẹ́ bá mi jà. Ó jẹ́ kẹ́ni yẹn ti mọ̀. Ẹ máa wò ó. Nígbà tí ọjọ́ kìíní àná, ọba Pharaoh, wọ́n sọ fún un, wọ́n ní nínú palace ẹ̀ náà ti máa bí bóun ṣe lóun pẹ̀lẹ̀ ní Goliath, wọ́n máa bí David nínú palace ẹ̀. Wọ́n ṣe wá ń bí gbogbo ọmọ òkókó ní kọ́ máa lọ kó wá, tó bá bímọ òkókó ní kọ́ lọ kó wá, kọ́ máa tọwọ́ bọ̀ ní kọ́ múná dání, kọ́ máa múná dání ẹ̀ṣẹ̀ náà kọ́ máa múná dání. Ọmọ tó máa wá lé tó jẹ́ David tó máa lé Pharaoh, ó wá fẹ́ débi náà, kò fẹ́ fọwọ́ kan. Ọlọ́run wá ní tó bá ti fọwọ́ kan náà yẹn ni ìmọ̀ àpá ẹ̀, fọwọ́ kan iná yẹn ò dẹ̀ ní jú ẹ̀. Gbogbo àwọn tó ń fọwọ́ kan náà ló ń pa. Ó wá lóun fẹ́ mọ̀ tó bá jẹ́ ní ìní tí ò bá ti fọwọ́ kan náà yẹn ní ìní. Ẹni yẹn mú ẹ̀ṣẹ̀ náà yẹn dání. Ó wá ní kan filẹ̀ òun kọ́. Torí tó bá jóun lọ́lọ́run náà kò ní mẹ́ṣẹ̀ náà yẹn dání. Ó ṣe rí pẹ̀lú èmi àti Gòláyátì nìyẹn. Ẹ ń bẹ̀rù pé ká má kú. Ìjọ́ wo la fẹ́ kúrò ní oko ẹrú? Èèyàn kan ló máa fira ilẹ̀. Ìjọ́ wo ló fẹ́ kúrò ní oko ẹrú? Ẹni tí ó fẹ́ kú gan ò lè jó ilé bàbá ẹ̀. Tèmi náà bá rí bí gbogbo yín ṣe rí ni, nǹkan tá a fẹ́ yìí Ọlọ́run ò ní ṣe. Mo fira mi lẹ̀ ní pé ìyà yìí ti pọ̀ jù. An activist lèmi, kí mi fẹ́ kí ìyà jẹ́ ẹ̀dá èèyàn lẹ́gbẹ̀ẹ́ mi. Kí n bá ní kọ́bọ̀ èmi àti èèyàn lájọ́ máa ná. Kí n ní ṣíṣe èmi àti èèyàn lájọ́ máa ná. Mi ò náhùn, mi ì mọ owó kan náà kì í ná. Mi ì mọ owó kan tán kì í ná. Mi ò mọ̀. Àfi tí n bá ní. So, ẹ̀yin èèyàn, ẹ jẹ́ ká dúpẹ́ f'Ọlọ́run Ọba, ó gbàdúrà wa o.